Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Because eventually ṣebí tó kúmọ̀ ló sọ jáde fún wa bíbá ó wá débi ó wá ranjú fún àwọn tá ló ranjú fún bàbá onílẹ̀ eléyìí advert ni ó gbá ski a máa polówó ẹ̀ kiri níbí ọ̀la lẹ̀ lọ́wọ́ ẹ̀ náà wọ́n máa tà náà wọ́n máa wó bẹ́ẹ̀ fẹ́ńdọ̀ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní social media ló máa wà tó kúmọ̀ máa bá yé àwọn èèyàn jẹ́ a máa bú family oní family a máa sọ̀rọ̀ sí family oní family lórí page ibi tó ti ṣe advertisement fún ẹ lórí ibẹ̀ ló ti ń sọ nǹkan tí ò ṣẹlẹ̀ sọ́kọ mi ìwọ ń gbowó ìwọ ń ṣe big man orí ẹ yí dànù ps ní sọ́lẹ̀ má bẹ́ wọ́n máa drag bí generator tí ò lókun ọlọ́pàá lẹ máa fi gbé mi ẹ máa gbé mi lọ sí court ẹni tó pààyàn bí báyìí ẹgbẹ́ oúnjẹ ó ń ṣakọ káàkiri sí bó ṣe máa rí nìyẹn everybody máa ló máa dé ni ṣùgbọ́n àwọn máa make sure pé wàláì máa tọ́bọ̀ nǹkan tí ò dánu ayé ẹ̀ ó ń gbéṣẹ́ fún Tòkunbọ̀ ń bá ṣé àwọn èèyàn jẹ́ Tòkunbọ̀ máa bọ́ sórí social media ó máa ní kọ́ máa ralẹ̀ lọ́wọ́ ẹnìkan ó máa ní kọ́ ralẹ̀ lọ́wọ́ tiẹ̀ ó wá débìbà ó wá sọ yamayama ó wá sọ nọ́nsẹ̀nsì fáwọn náà malicious kìíní kan ta ló lóyìnbó òṣì tó sọ àwọn talẹ́gbẹ́ ń bìbà àwọn talẹ́gbẹ́ tó sọ òyìnbó fún bí ó wá débìbà àwọn ló ń sọ òyìnbó fún ps àwọn ló ń sọ òyìnbó fún jẹ́ kí mi àtẹ́jọ́ tara bọ̀ wọ́n láì máa dígì gbogbo ilẹ̀ jáde èmi lèmi máa dígì gbogbo iṣẹ́ ní nàìjíríà máa dígì gbogbo ilẹ̀ ps wọ́n gbé mi sáré wọ́n láì ps gbé mi sáré mi máa gbé ẹ fò gbé mi sáré mi Ọbalẹ̀ Elizabeth máa gbé ẹ fò kí ló dé náà ẹ máa wá sórí social media àwọn èèyàn máa bá tèèyàn jẹ́ wọ́n máa borúkọ family èèyàn jẹ́ ṣé èèyàn náà lórúkọ bẹ́ẹ̀ ṣe lórúkọ làá náà lórúkọ bẹ́ẹ̀ ṣe bímọ làá náà bímọ bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́yàn làá náà ṣe fẹ́ jẹ́yàn olórí burúkú Tòkunbọ̀ á bọ́ sórí social media á máa bú àwọn èèyàn á máa bá ṣe àwọn èèyàn jẹ́ á máa ṣe oríṣiríṣi ẹ̀yin gbadvat fún ẹ̀ ṣe felenge àwọn ló ń sọ ìbò fún ps wíìsì ọ̀tíṣà tani tíṣà ẹ̀ ó rírí àbó ògbọ́rí ó tí ì rírí ògbọ́rí ó tí ì róhùn yẹn níbi tí Tòkunbọ̀ ti ń ba yé àwọn family oní family gẹ̀ ó tí ì gbọ́ rí níbi tó ti ń kọ orúkọ ọkọ mi tó máa gbé nǹkan tí mi ò ṣe sí mi lórí ó tí ì rí bó ṣe ń blog ọkọ mi lọ́tún lọ́sì ó tí ì rírí èèyàn wá bọ́ sórí social media ó nílẹ̀ tó ń tà ó náà fẹ́ wó bẹ̀ ó wá sọ fún ẹ pé òwò wá dé orí social media ó fẹ́ máa sọ ó ń dùn ẹ̀ẹ̀kan ṣó ẹ̀yọ̀kan nìyẹn wàláì ps mo wà lórí iṣẹ́ ẹ̀ ó máa fọlọ́pàá gbé mi mo dẹ̀ máa tẹ̀lé ẹ lọ fọlọ́pàá gbé mi ẹ tì mí mọ́lé máa tẹ̀lé ẹ torí ẹ ti gẹ́ ká mọ̀ pé kò sí nǹkan kan ẹ̀yin fúnra yín náà lẹ gẹ́ ká mọ̀ pé kò sí tọ́lọ́pàá nàìjíríà máa ṣe fún yín ẹ̀yin kan náà lẹ ti gẹ́ ká mọ̀ ẹ ti gẹ́ ká mọ̀ pé kò sí tọ́lọ́pàá nàìjíríà máa ṣe fún anybody so everybody wa ó yá ẹ jẹ́ kọ́lọ́pàá kó wa kan lọ tì wá mọ́lé Tòkunbọ̀ kò ní dáa fún ìyá ẹ ẹni monday gbogbo yín pátápátá ẹ wo ibi tẹ́ ẹ lọ yẹn mi máa bá yín tọ̀ èmi máa bá yín tọ̀ ẹ rí nígbà tó máa lọ sórí show ní show tó máa lọ sórí show káàkiri tó máa sọ̀rọ̀ tó máa ṣépè fèlépè tó máa ṣépè ps ọmọ ẹ tó ń ta aginifa tó ń toríṣiríṣi ohun tó ń ṣe fún ọmọ mi káàkiri tí Tòkunbọ̀ ṣe fún ọmọ tèmi káàkiri ṣé èèyàn lè ṣe fọmọ ẹ how will you feel Tòkunbọ̀ máa dé orí social media a máa ṣe oríṣiríṣi ẹ̀yin wá dé ẹ wá rò pé ó máa dákẹ́ fún ẹ ps ó ní ìta kankan nàìjíríà ìṣe ẹ má rà lẹ̀ lọ́wọ́ ps home gbogbo ilẹ̀ ps home gbogbo ẹ̀ náà ti fẹ́ wó gbogbo ẹ̀ ó bá ti ralẹ̀ ó ti ṣòfò ó ti sanwó nù ní sọ́lẹ̀ fọlọ́pàá ẹgbẹ́ mi lọ court ẹgẹ́ bí ẹni mo sọ bẹ́ẹ̀ ps wọ́n láyà máa kúrú máa bẹ̀ ẹ̀dọ́gba kò sí tó máa ṣe fún mi
tó o bá ti jẹ́ irú olórí burúkú yẹn ló ń mú ìwọ ló ń sponsor Tòkunbọ̀ náà ìwọ ló ń sponsor ẹ̀ ìwọ àtọ́lábànjí lẹ́jọ́ sponsor Tòkunbọ̀ kó máa búlì wá bí bọ̀bọ̀ Ọlábànjí tó wà ní kinní yẹn ẹ̀yin méjì lẹ́jọ́ sponsor ẹ̀ ẹ máa wà lórí social media ẹ ní jẹ́ káwọn tá a jẹ́ ọmọ núùlù àwọn ọmọ ìlú ẹ̀ ní jẹ́ ká gbádùn ẹni tó wà lórí foreign country ẹ máa lo against wa wọ́n máa ṣe oríṣiríṣi fún wa nulẹ̀ àwọn ìjọba wa gan wọ́n tún fi wálẹ̀ wọ́n tún ti wá sẹ́nu ẹnu kẹpọ̀ ayé ẹ wá ní ká dákẹ́ fún ta ni ọlọ́pàá máa kó everybody ni èmi gan wàláì mo ti tátọ́ pẹ̀lú everybody this time mo tátọ́ wàláì mo ń wá ìjà gidi kí ọmọ máa wá ìjà mo ń wá ìjà gan ẹ lọ gbé ẹ ṣe nǹkan mo fẹ́ in fact mo fẹ́ kí ẹgbẹ́ APC tí mo campaign fún yẹn mo fẹ́ kó jẹ́ ìgbọ̀ngbọ̀n náà lè máa rán mi lọ sẹ́wọ̀n ẹgbẹ́ APC tẹ́mi campaign fún ẹgbẹ́ tí mo campaign fún yẹn mo fẹ́ kẹ́ tì mí sẹ́wọ̀n Tókunbọ̀ ò ní jẹ́ tán PS ta ló ralẹ̀ lọ́wọ́ ẹ̀ tá a bá níṣòro tá a bá sunkún tá a pariwo a ní rí àwọn èèyàn tó máa dìde fún wa àwọn tó ń wá tó ń jẹ́ búlì yẹn náà máa wá tún máa bígbà tó ń fẹ́ gba kó wa mọ́lẹ̀ wọ́n máa kó wa lẹ́gba mọ́nulé bó bá fẹjọ́ sọ ọlọ́pàá ò ní rí nǹkan kan mo pariwo bíbà kan wọ́n fẹ́ pa ọ̀tá mi mo bọ́ sórí social media mo ń pariwo ni ó lè jẹ́ ọmọ ìkan commissioner Nàìjíríà kan àbọ̀mọ àbí kíní àbí anybody kó pariwo bẹ́ẹ̀ yẹn kó má ti rí distress call lẹ́sẹ̀kẹsẹ̀ kó má dá lóhùn ó di ẹni tó bá kú lẹ́ máa ṣe ilé ló lọ tàràrà fún ẹni tó bá kú lẹ́ máa dábò lẹ́ máa lẹ́fẹ́ fáwọn èèyàn ní scholarship sọnù ta ló ń gbowó lọ́wọ́ yìí ta lè fẹ́ bọ́ ọmọ ìlọ school kí mi inú yín gan kó tó gba international passport ní ọmọ mi ti travel ẹ̀yin olórí búkọ lòṣì ó lè ọ̀jẹ̀lú mi tó wà láàrin yín ṣé èmi wallahi máa fojú everybody ní gba ilé tó wà lẹ̀ wọ́n PS wá bọ́ sórí social media ó tún wá sọ̀rọ̀ sáwọn ta ni kí ló fẹ́ ṣe fún mi fọlọ́pàá gbé mi abádọ́dọ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ ni lọ gbogbo ẹ̀ ní ìyájọ́ máa sọ ni máa gbé vendor ẹ̀ máa gbé síta gbogbo ohun tó ti ṣe fún family mi bó o bá jẹ kó máa ṣe kó máa lọ sírù bẹ́ẹ̀ kó lọ máa lọ polówó ọjà tó o bá rí ẹni tó o mọ̀ gangan tó o bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ̀ tó o prefer ẹ̀ dà níbi tó ti lọ borúkọ àwọn èèyàn jẹ́ ẹ lọ máa ṣe bẹ́ẹ̀ èmi kò máa borúkọ ẹjẹ́ tí ò sí tó máa ṣẹlẹ̀ PS wàláì kò sí tó máa ṣẹlẹ̀ PSO kò sí tó ẹni ẹ bá ra rẹ̀ lọ́wọ́ PSO ẹ ti sanwó nù. ṣé mọ̀ pé èmi náà láwọn pírójẹ́tì tí mo ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ mo lè aṣọ fún PS ibìkan tó ń bá mi ṣe lẹ́pẹ̀ẹ́ mo ní ṣùgbọ́n tó ń máa wò ní bá mi mo ní mo ti ta 2000 because eventually mi ìwé bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ fi ṣe lounge 2000 a ní ilẹ̀ ní Bódìjà ṣé ń gbọ́ ṣé mi mo sọ bẹ́ẹ̀ èmi náà láwọn pírójẹ́tì tí mo ń ṣe ṣé mi mo sọ bẹ́ẹ̀ agent ẹ̀ ló sọ bẹ́ẹ̀ kí ló ti ń pè ẹ́ fẹ́ǹdọ̀ ẹ̀ ló wá pariwo fún ẹni bá pariwo lórí ambassador ẹ̀ ló sọ fún wa pé ilẹ̀ ẹ̀pẹ́ tí PS ń kọ́ ó náà fẹ́ wò olóńdẹ ti ní kó ro àfọgbọ́n bá òun ta so ẹ̀yin tẹ́ bá lọ invest bẹ̀ tí yín ti ta ayé yín ti bàjẹ́ PS jẹ́ kájọ nìṣó ńlẹ̀ wàhálà ìbá mi pò gbogbo ilẹ̀ yẹn pátápátá máa ṣe láàrin ìsàṣì gbogbo ẹ̀ pátá mo ṣe wà yìí èmi Ọbanla Elizabeth wàhálà bí wọn bá máa ṣe kíní lórí ilẹ̀ fún anybody kì í ṣe irú èmi báyìí ṣé wọn sọ fún ẹni tí ìgbà talẹ̀ ní ẹ̀pẹ̀ kí n talẹ̀ ní kiri ṣé ó mì pé mi máa ṣírí ilẹ̀ ni ọmọ Nàìjíríà lèmi tí mo mọ̀ ń palẹ̀ gidi bá mi pò kájọ tátán délẹ̀ kémi àti ẹjọ tátán délẹ̀. ṣé mọ̀ pé èmi náà láwọn pírójẹ́tì tí mo ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ mo lè aṣọ fún PS ibìkan tó ń bá mi ṣe lẹ́pẹ̀ẹ́ mo ní ṣùgbọ́n tó ń máa wò ṣé mi ni mo ní bá mi mo ní mo ti ta ṣebí ambassador because eventually mi ìwé bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ fi ṣe lounge a ní ilẹ̀ ní Bódìjà ṣé mọ̀ pé èmi náà láwọn pírójẹ́tì tí mo ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ mo lè aṣọ fún PS ibìkan tó ń bá mi ṣe lẹ́pẹ̀ẹ́ mo ní ṣùgbọ́n tó ń máa wò mo ní bá mi mo ní mo ti ta. gbogbo yín ẹ gbàgbé tó ní ọ̀wọ́n ń ṣẹlẹ̀ lẹ́pẹ̀ẹ́ ibi ìbàdàn náà wọ́n ń ṣẹlẹ̀ sílẹ̀ ẹ ti gbàgbé ni ó gbé wá náà tó lóun gbé ọ̀hún ń ṣẹlẹ̀ lẹ́pẹ̀ẹ́
tó ní àwọn tó yàn fẹ́ gbé ibẹ̀ yẹn torí tiẹ̀ tó fún fọ́tò kan wá ṣé ń gbọ́ ó lóun ti ní kán bóun ta ó ní because wọ́n fẹ́ wó ibẹ̀ yẹn òun gbọ́ pọ́n fẹ́ wó bẹ̀ yẹn so ṣé àwa la sọ ni ẹnìkan ló sọ ni ojoojúmọ́ for how many years tó fi ń baṣẹ́ Liz Anjorin jẹ́ Liz náà talẹ̀ náà for how many years tó fi ń baṣẹ́ jẹ́ for how many years tó fi ń baṣẹ́ jẹ́ how many years tí ẹni tó pè lámbàṣẹ́dọ̀ ps how many years ẹni tó pè lámbàṣẹ́dọ̀ tó fi ba iṣẹ́ mi jẹ́ tó lójoojúmọ́ tó máa ba iṣẹ́ mi jẹ́ how many years tó fi ń ba orúkọ ọkọ mi jẹ́ how many years tó fi ń ba orúkọ ọmọ mi jẹ́ kò wá dúró sìn orí ọmọ mi ló tún bẹ̀rẹ̀ orí ọmọ mi ló tún bẹ̀rẹ̀ á tún máa pè sórí ṣókiri orí ọmọ mi ọmọ tó jẹ́jẹ́jẹ́ ara ẹ̀ ló ń lọ ọmọ tó jẹ́jẹ́jẹ́ ara ẹ̀ ló ń lọ ps ṣebí ìwọ náà ṣebí ìyàwó ẹ̀ ti kú kéèyàn kan wá dé sí kan níwọ kọ́ ló ní gbogbo àwọn ọmọ tó bí yẹn tí yẹn bílẹ̀ fún ẹ àbẹ tí ẹ di o ò gbọ́ràn nígbà tó lórí burúkú ẹ pẹ̀lú àwọn tán jọ ń sọ̀rọ̀ tán ní ọmọ mi tí mo bí tán ní fàdí mi tìmí lẹ́yìn ọmọ mi tó wà ní Indianapolis tán ní ọkọ mi kọ́ ló bí tán ní kan lọ bí mí lè pé ta ló lọ́mọ tán ní mo lọ gbé ọmọ yẹn wá bì kan wá fún ọkọ mi ni ọmọ tí ọkọ mi ṣèkómọ ẹ ọmọ tí ọkọ mi ṣèkómọ ẹ lámẹ̀sì wà ń bẹ̀ níjọ́ kò mọ ọmọ mi níjọ́ kò mọ tí mi yẹn lámẹ̀sì wà ń bẹ̀ bọ̀dá lẹ́kan fámúìdé wà ń bẹ̀ gbogbo àwọn tó wà ní airport tán ní orúkọ tán lórúkọ ní airport kò sí ẹni tí ò grace kò mọ ọkọ mi ọmọ yẹn ìgbà tọmọ yẹn ń ṣe listening party ẹ kò sí ẹni tí ò grace ẹ àwọn tó lórúkọ nínú kinní yẹn wọ́n grace ẹ so kí lẹ wá ń sọ fún mi so èèyàn dórí social media ó gbọ́ sórí ọ̀rọ̀ wíìkì ni kì í ṣọ̀rọ̀ ọjọ́ tó di lọ́mọ mi ìwọ ẹ flag tán bá ti flag ilé mo wà lórí YouTube tó dẹ̀ lórí gẹ́mẹ́gì ni mo ń ṣe papọ̀ káwọ́ èkó bá mi ka 10,000 fún mi ṣé kò yẹ yín bó ṣe wà yìí bí ibi tí mo wà yìí kó máa fetí ara ẹ gbọ́ ọ̀rọ̀ tí ò yẹ kó máa gbọ́ tó ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ps ẹni tó fi ṣàmbásẹ́dọ̀ nìyẹn ó ń bọ orúkọ àwọn fámílì àwọn kan jẹ́ ó fi ń báwọ̀ polówó ọjà ìwọ fẹ́ máa rẹ́rìn ó fẹ́ máa kàn rẹ́rìn ó ń fi ọ̀rọ̀ ayé àwọn kan rẹ́rìn ó ń fi ọ̀rọ̀ ayé àwọn kan pa owó ó wá sọ̀rọ̀ ambassador ẹ̀ sọ̀rọ̀ síta orí gbígbé orí títọ́ àwọn ẹni ẹlẹ́ni ó jẹ́ kó sọ̀rọ̀ sọ òní 2,000 ó jẹ́ kó sọ̀rọ̀ sọ fúnra ẹ̀ náà ló sọ ó ní wọ́n fẹ́ wó ilé ó ní wọ́n ń wó ilé tí wọ́n kọ́ sí ẹ̀pẹ̀ ṣé bóun ló sọ ṣáwà la sọ ni ó ní wọ́n ń wo so káwa wá dákẹ́ ká jẹ́ káwọn èèyàn kan ṣòfò ayérayé 2,000 ni tó bá ti ra 24 2,000 ni tó bá ti ra less than 24 2,500 gbogbo earrings yìí ẹ wo tẹ́tìlì náà 2,000 ni kò ń bó o tó bá ti bó ẹ má rajà lọ́wọ́ mi mọ́ àwọn jewelry tó bá ti bó ẹ má rajà lọ́wọ́ mi mọ́ 2,000 ni nọ́mbà mi 070 60 40 36 00 070 60 40 36 00 091 23 090 937 091 23 090 937 ṣọ́ọ̀bù mi wà ní nọ́mbà 140 Old Ìpájà road agbọ́tikúyọ́ bus stop Agége street NYSC camp ní street mi mo opposite AP filling station bóyá ayọ̀ tẹ bá mú lẹ́tà kóòtù yín bọ̀ wàláì máa jẹ yín àwọn ọ̀lẹ́ fẹ́ máa dẹ́rù bà ẹ ti jẹ́ ká mọ̀ pé kóòtù ẹ ti jẹ́ ká mọ̀ pé everything Nàìjíríà tó bá ti lè rìnrìn ẹ wàá lọ ó ṣe wà nìyẹn ṣùgbọ́n kíwọ náà wo kó tó lọ PS wàá gbádùn mi. Monica mọ́ ò ní mò ń play ó wà lọ́wọ́ mi bí mò ń play ẹ̀ ó wà lọ́wọ́ mi bíbà mò ń play ẹ̀ máa tún wá ń bí ó ní. ó lè wá bíbà ìwọ ò lè wá bíbà kò ní ká má ìwọ ń ba ayé àwọn èèyàn jẹ́ ìwọ ń borúkọ àwọn èèyàn jẹ́ ó ń borúkọ fámìlì kan jẹ́ ó wá fẹ́ pé tó ti sọ̀rọ̀ káwọn èèyàn kan dákẹ́ ṣé bọ́ yín dákẹ́ fún ẹ àìmọye nǹkan tí ẹ wé kéèyàn rí gan káwọn èèyàn torí àwọn nǹkan kan èyí ò lè gbójú kúrò PS
ọmọ kókó orí bó ṣe ń fi ọmọ bá ń ṣe ìpè fún ọmọ Liz ọmọ kókó gbogbo ibi tó ti ń ṣeṣẹ́ ibi fún àwọn èèyàn ibẹ̀ ni wọ́n ti ń ṣe advert ó rò pé ó lè gbé alọ́kọ̀tì kò jẹ́ wo ó ní ṣerú ẹ̀ mọ́ ó ní try ẹ̀ mọ́ ó wá ṣe fídíò àwọn ló ń ṣe fídíò fún àwọn ló ń sòyìnbó fún èmi ò lè play fídíò ẹ̀ torí ìgbà tí mo fẹ́ máa bẹ̀ ṣe advert ta ló máa bẹ̀ dìbọ́nkẹ̀ eléyìí fídíò eléyìí ó gbá ski òun àti àjàràbùkà ìyá àjàràbùkà everlasting ni evergreen video tá a máa play títí láéláé tí Jésù máa fi dé máa play ẹ̀ ni mo ti sọ fún yín gbogbo ọ̀nà ni mo ti sọ ẹ fi mí lẹ̀ jẹ́ ìjókòó mi gẹ́gẹ́ ẹlẹ́ni ó wá dé ìpadàbọ̀ ẹ báyìí àwọn ọmọ mi ló ń blog have you ever did any one of you have you ever seen where tèmi Obanla Elizabeth tí mo ti blog ọmọlọ́mọ rí tó bá ń ṣe ẹni tí màmá ní ẹ fi wọn ẹ tó bá ti rán ọlọ́mọ yẹn ara mi ò ní gbà á mo wá wà surprise pé mo lè rí èèyàn kan tó máa jókòó pé yes pé ọmọ ẹ yìí o láti bo síbo wàláì má bá yín fàájà èmi ò ní bọ́ sórí social media ṣe pé fún ọmọ yìí èmi Obanla ní wàláì ẹ̀yin rí ẹ̀jẹ̀ lẹ́nu àjẹrí ṣé rí ẹ̀jẹ̀ lẹ́nu àjẹrí yes lórí ọmọ mi tó ń wò mọ́ ò ní tíráyẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ́nu àjẹrí ps èmi fúnra mi máa tọ́ bọ́ṣẹ́ ẹ̀ wàláì má láti ẹ̀ ní ìlọ ps gbogbo nǹkan táwọn èèyàn rí pa ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí rí sìn láti bo síbo tẹ bá ń bú mi láyọ̀ tí ń bú mi tó ti ń bọ́kọ mi ẹ̀ẹ́kàn máa ti ń sọ máa fi wọ́n ṣe ẹ̀yẹ ni máa gbé wá kọ́mẹ́dì ni máa rẹ́rìn ni ọmọ tèmi lè fẹ́ máa fi tawọ́ lórí bíbà ẹ̀yin tí ń bá mọ̀ tí ń bá mú mo ti sọ fún yín ẹni tí mi ò bá mọ̀ ó lè wà lọ́rọ̀ jí kó máa ṣayé ẹ̀ tí ń bá ń gbá Amẹ́ríkà kálẹ̀ mi ń gbá Amẹ́ríkà èèyàn kan lè plug mi ṣeré wàláì ẹ̀mí á ti bọ́ àbí mò ń gbé London èèyàn kan máa blog èmi Obanla Elizabeth ó lè blog mi kó lọ wàláì ó lè blog mi kó lọ mi kan tó máa ná mi máa rìnrìn ẹ̀ máa gbá Amẹ́ríkà èèyàn lè blog mi ò sí l'Amẹ́ríkà mi ò dẹ̀ sí ní kíní ohun tí n bẹ̀rẹ̀ máa ṣe ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó wà Nàìjíríà ps wàláì tàlà ìsọ́bì láì èmi fúnra mi ti bẹ wọ́n yẹn fi ọmọ mi ta yí yẹn mo bẹ̀rẹ̀ sí fún ọmọ ẹ̀ ṣe tẹ́ǹtẹ́ underground mi ní gbé tèmi síta kẹwàá bó ṣe ń rí kẹwàá wo bí iná ọmọ ṣe máa ń rí tọ́ bá ṣe nǹkan tí ò da sálábíàmọ kẹwàá bó ṣe ń rí lára ps mi ò ní ìdá tí wá fọ́tàn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ wà lórí social media mo rí àwọn ọmọ ẹ̀ dáadáa èmi ò ní ìdá tí wá fọ́tàn ọmọ ẹ̀ ohun tó ṣe fọ́mọ mi yẹn wàláì máa ṣe fún ọmọ ẹ̀ nínú yàrá máa ṣe fún ọmọ ẹ̀ nínú yàrá ni máa ṣe ọgbọ̀n ọjọ́ ni mo rẹ̀ máa ṣe fún gbogbo ẹ̀yin tí mo ti rán ọmọ yín yẹn tí mo rí fọ́tàn ọmọ yín gbogbo yín pátá mi ní fi lọ́rùn lẹ̀ ẹ fẹ́ máa bá mi ṣeré ọmọ èmi bá ń ṣeré ọmọ rí ni mo ṣépè fún ọmọ yín rí ni mo sọ̀rọ̀ sáwọn ọmọ yín rí ni ẹ jẹ́ ká jọ nìṣó ńlẹ̀ ẹ yẹ ṣe sí gbàgbé má ṣe tèmi kọ̀rọ̀ ẹ mọ̀ ipò jura wọn lọ ẹ mọ̀ pàṣẹ ju àṣẹ lọ ps èmi máa fèsì ẹ gidi àwọn malicious agent àwọn kinní kan blogger àwọn ló ń bá ní blogger lèmi náà àwọn ló ń pè ní blogger tí n bá ti dé lọ any amount tó lọ fún wọn ní kó gbé mi lọ sẹ́wọ̀n wàláì máa dó tiẹ̀ ní Nàìjíríà tàwa ẹ máa blog family òní family ẹ máa blog orúkọ olórúkọ ẹ máa bàyàn jẹ́ ojú ẹ fọ́ etí ẹ di orí ẹ tó gbẹ bí kíní yẹn etí ẹ ti di
borúkọ àwọn èèyàn jẹ́ ẹ dẹ̀ máa lọ gbá advert fún ẹ máa lọ fún advert so he is doing fine àbí ẹ ń pàtẹ́wọ́ fún èmi náà wà láìtàlá sí àwọn tèmi gan máa pàtẹ́wọ́ fún mi bí tó bá jówó lẹ fẹ́ náà èmi gan máa bá yín náà kí má ní àwọn èèyàn dáwó fún mi so àti gbogbo wa ní ìsàmà máa dáwó a máa lọ fi ṣẹjọ́ bó ṣe wà nìyẹn kí lè èèyàn fẹ́ ṣe fẹ́ nìkan ó ní 2000 ẹ lọ ẹja ọjà tá a ṣe tó ṣe èdè tán kóde yẹn ẹja ká fi sample yẹn wọ àwọn èèyàn ọjà ló ṣe èdè ọ máa kọ yín pa kò sí bí èèyàn ṣe lè kọ yín èèyàn á máa kọ yín ni wọ́n á kọ yín pa ni. ó ní 2000 èmi máa sá fún yín ta ló ń sá fún yín láti ṣe kí n àwọn ta lè ń sá fún bẹ́ẹ̀ náà ṣe léèyàn lẹ́yìn náà kò sẹ́ni tí ò léèyàn ẹ lọ́wọ́ àbí jókòó sí sẹ́ni tí ò léèyàn. kò sí ẹni tí ò léèyàn Nàìjíríà wàláì kò sí ẹni tí ò léèyàn. tó bá lo mọ̀yàn ní Nàìjíríà tó bá lo mọ̀yàn ó súnmọ̀yàn tó bá súnmọ́ ẹnìkan wàláì ó jura wọn lọ kí mo sọ fún yín a máa ń súnmọ́ra ó máa ń kanra wọn ó máa jura wọn lọ tẹ́yìn kankan àmọ́ máa ṣe èyàn aláfòmọ́ orí social media orí yín burú ẹ̀ ń ṣí èrè ta ló ń bá yín ṣàfòmọ́ àwọn ló ń bá yín ṣàfòmọ́ ta ló ń bá yín ṣàfòmọ́ mo gbọ́n lágbájá mo mọ̀ tàmídà àwọn tá a mọ̀ gan mélòó nínú wọn lẹ́rí mi lẹ́nu ọ̀nà wọn ẹ̀ ń ṣí èrè ẹ̀yin lẹ́ ń wówó ẹ̀yin lẹ́ ń ṣe kíní káàkiri ẹ̀yin lẹ́ ń ṣe notice me kiri ẹ̀yin lẹ́ máa ń ṣe notice me kiri tí máa lọ pàtí gan ẹ̀ rí pàtí máa ń lọ gan ni tí máa lọ pàtí ìṣẹ́jú mélòó máa fi ń dé ṣé máa ń pẹ́ pàtí no ẹ jẹ́ ká béèrè ṣé máa èmi ò ń pẹ́ pàtí you can't see me lọ pàtí kí n pẹ́ kí ló ń ṣe ń bẹ̀ I'm not that kind of person tó ń lọ pàtí lọ títí bẹ́ẹ̀ yẹn tó ń lọ pàtí bẹ́ẹ̀ yẹn wá kí ló ń ṣe yín ẹ máa wá sórí social media ẹ máa búyàn ẹ máa sọ̀rọ̀ síyàn ẹ máa ṣépè fúnyàn àwọn èèyàn dẹ̀ ní wá bá yín ẹ lè máa wá bá àwọn èèyàn ẹ lè máa ṣépè fáwọn èèyàn ẹ lè máa bá àwọn èèyàn kí ló dé wá sẹ kíní kan kíní kan tó bá lọ báwọn tà náà àwọn lẹ́fẹ̀ẹ́ máa dẹ́rù bà bíbà àwọn lẹ́fẹ̀ẹ́ máa dẹ́rù bà ta lẹ́fẹ̀ẹ́ máa dẹ́rù bà ta lẹ́fẹ̀ẹ́ dẹ́rù bà ẹ ti jẹ́ ká mọ̀ Nàìjíríà pé béèyàn bá ti ṣẹ̀ gan tó bá ti mọ̀yàn kò sí nǹkan tó ń jẹ ẹ ti jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan kan bì kan ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé kò sí nǹkan kan bì kan ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ èmi máa sá fún àwọn ìlú ń sá fún yín yẹn wá mo ní ká mọ̀ ta ló ń sá fún yín wàláì mo fọlọ́run búra mi ì lè sá èmi ọba Elizabeth ò ní sá fún yín èyí kọ́ a máa bú fámìlì mi a máa sọ̀rọ̀ sí fámìlì mi a máa ṣépè fún fámìlì mi a máa ṣoríṣiríṣi fún fámìlì mi ẹ máa ní kinní èmi ò rí nǹkan kan o fídíò ẹ wà bíbà tí mo ti play wọ́n ta ló ń bá wí wọ́n ta ló fẹ́ máa dẹ́rù bà ta ló fẹ́ máa dẹ́rù kó Lamba ní Nàìjíríà tàjọ wà abẹ́ ń ṣe èrè. bọ́ọ̀lù ọ̀ṣẹ́ kan ṣe wà tó máa máa sanwó táì máa lọ sanwó orí burúkú fún tó máa dórí sójà mi ó máa ṣépè ńláńlá fáwọn èèyàn á dẹ̀ máa bọ́rúkọ àwọn èèyàn jẹ́ á dẹ̀ máa tajà á sọ ẹ má ra lẹ̀ lọ́dọ̀ Liz ẹ má ba nǹkan Liz ra nǹkan bí Liz ṣe wà yẹn ó ń ba aṣọ ọmọ ẹ̀jẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ló dẹ̀ ń blog ọkọ ẹ̀ ìwọ dẹ̀ ń polówó lẹ̀ ń pa òun tà fẹ́ndọ̀ ẹ̀ wá bọ́ síta ó wá fẹnu ara ẹ̀ sọ ni kò ṣe pé èèyàn kan ló bá sọ̀nà ṣe bẹ́ẹ̀ náà rẹ̀ ló fi sọ ṣáà lába sọ ni ṣe bóun ló sọ̀nà fóònù wo lẹ ókè mo sí fóònù tẹ kọ̀nẹ́tì rẹ̀ ṣe bóun ló sọ fún wa bí ṣáà lába sọ ni ṣáà lába sọ ni ṣáà lába sọ ni ṣẹ́nìkan ló bá sọ pé ẹ̀yìn o ilẹ̀ yìí o kìíní kan ó fúnra ẹ̀ ló wá fẹnu ara ẹ̀ sọ ń bí fúnra ẹ̀ ló wá fẹnu ara ẹ̀ sọ wọ́n ní ká mọ̀ mi ò rí fídíò yẹn
fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ tó ń sọ fún wa pé ilẹ̀ kinní kan kọ́mára lẹ̀ ń bì kan fúnra rẹ̀ ló sọ náà fúnra rẹ̀ ló sọ. fúnra rẹ̀ ló sọ wọ́n máa débi báyìí kí ló fẹ́ fi sọ̀rọ̀ sí mi wàhálà máa kúrú máa bẹ̀dọ̀ gbà kí ló fẹ́ fi sọ̀rọ̀ sí mi somebody kí ló fẹ́ fi sọ̀rọ̀ sí mi máa kúrú máa bẹ̀dọ̀ gbà tó máa ń pè ìyá àjà àbùkà tó máa ń pè ìyá àjà àti ìyá olórí burúkú tó máa ń pè lórí social media ẹ̀ẹ́dẹ̀gbẹ́ píṣọ̀ ìmọ̀ ẹ̀yìn ẹ̀ bá a ṣe náà ẹgbẹ́ píṣọ̀ àmì méjèèjì àwọn tí ò bá mọ̀ wá tí ò mọ̀ àmì méjèèjì ẹgbẹ́ asẹ́gbẹ́ ara wa ẹ lọ post ẹ̀ lórí burúkú olóṣì wọ́n ní ìyá àjà àbùkà wá fẹ́ di wèrè síbi ìyá àjà àbùkà ní ẹ̀nà kí ló fi qualify fún ìyá rere òun ṣe ìyá gidi náà òun ṣe ìyá gidi náà wọ́n á sọ story fáwọn bíbá ẹ̀ẹ́rì bọ́ ọmọ mi bá ṣe kinní kan ọmọ ẹ̀ náà sọ àlọ́ ọmọ tiẹ̀ tán ló bí wọ́n ní kí ló ṣe àwọn èèyàn bí ẹ léèrè ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ má rí fàṣ ọmọ ẹ̀ nǹkan tọ́mọ ẹ̀ ṣe fúnra rẹ̀ ni ọmọ ẹ̀ ló lé ọjọ́ ọ̀la tẹ̀lẹ̀ don't refer to what your son or what your this thing has done don't refer to it láyé ń bí kọ́ bó o refer sí wàá jẹgba àbó ń ṣe èrè talẹ́gbẹ́ ń bíbà talẹ́gbẹ́ ń bíbà talẹ́gbẹ́ ẹ̀ tó fẹ́ máa fún ní àwọn olùbá wí talẹ́gbẹ́ ń bí àbó ń ṣe tó bá ń sọ̀rọ̀ wàá máa sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ wàá máa sọ̀rọ̀ bó ń ṣe ẹ ṣe sẹ́ǹdẹ̀ sórí ọba ẹ sẹ́ǹdẹ̀ sórí ọba ń lé Elizabeth ẹ sẹ́ǹdẹ̀ sórí eléyìí ẹ sẹ́ǹdẹ̀ sórí ọba ń lé Elizabeth ẹ sẹ́ǹdẹ̀ Monica mọ́ ẹ sẹ́ǹdẹ̀ sí bíbá ó ṣe èrè fúnra ẹ ló sọ fún wa náà wọ́n fúnra ẹ ló fẹ́ràn ara ẹ̀ sọ fún wa ń bí ó ní ilẹ̀ yẹn onílẹ̀ tí kíní ẹ̀ ń tà ó ní ilẹ̀ yẹn oníkọ́mọ́ra ó ń rèé náà ṣáà la sọ ni. ṣé ẹ mọ̀ pé èmi náà láwọn pírójẹ́tì tí mo ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ mo lè aṣọ fún PSC sáàpù dẹ́kun ní sáàpù ọjà. mo ní ṣe pé tọ́nú máa wò. ṣé ń gbọ́. mo ní bá mi mo ní mo ti kà. no because eventually mi ní gbé bẹ́ẹ̀ máa fẹ́ fi ṣe lounge. ó ní ṣó gbọ́ pọ́nà máa wo ó lóun wá ní kó bóun ta. a ní ilẹ̀ ní Bódìjà. ṣé ń gbọ́ ó ní òun wá ní kó bóun ta so definitely ẹnìkan ló máa lu bàgẹ́lẹ̀ yẹn ẹnìkan ló máa lu bàgẹ́lẹ̀ yẹn náà ambassador ẹ ló wá bí bàbá sọ fún wa he just want us to keep quiet nǹkan tó sọ nìyẹn náà nǹkan tó sọ nìyẹn àwọn adé kínní kí lẹ́nu sọ wọ́n á sọ fún wa ohun tọ́lọ́pàá máa bèrè wọ́n á ní are you a blogger I'm a blogger now are you not I'm a blogger ṣé ní YouTube tí mo ti ń gbowó ṣé kínní ògbó ṣé mi ń béèrè táàsì níbẹ̀ ni mo fi táàsì mi síbẹ̀ náà mo fi táàsì mi síbẹ̀ Nigerian táàsì mi ni mo fi síbẹ̀ látọdún kelo tí mo ti ń gbowó lórí ẹ̀ láti bí ọdún 4 tí mo ti ń gbowó lórí YouTube Nigerian táàsì mi ni mo upload síbẹ̀ so ohun tó bá dẹ̀ tí mo ní tí mo ń sọ YouTube lọ́wọ́ bóyá sọ sí Nigerian táàsì àwọn náà mo bá yẹn ń ṣe Obanla Elizabeth Lagos State personal task ní mi wà ń bẹ̀ tí mo fi ń sanwó ohun tí YouTube bá wọ́n máa sọ fún wọn máa bèrè kí ni táàsì wà ní ó ní wọ́n máa bèrè lọ́wọ́ mi so ohun tó bá ti mú Lagos State mo ti ń sanwó kí ni ọ̀kan máa ṣé ẹ máa sọ fún mi pé mi ẹ máa gé ọ̀pá ó yá ya bá mi mú white mi wá ẹ má gbàgbé 5 years but tí máa bá customer ẹ sọ̀rọ̀ woman àtẹ̀fẹ́ aṣọ woman aláṣọ 15 yẹn ìyẹn kọ́ white Táíwò ṣé tààrin ẹ̀ ló mú wa ok ó yá ilé ó yẹ musa pé ilé wa Ẹniọlá ta ló ń jà yẹn filẹ̀ wo má jà ilé please mo fi kẹ́ má jà ilé ní pé ṣe mọ̀ pé àwọn aṣọ ẹ mọ̀ kórè ilé white tí wọ́n rà gan yẹn lélẹ̀ so ẹ má wulẹ̀ má ti jà bíìlì rárá ẹ fa àwọn bíìlì àwọn yẹn lẹ̀ àwọn eléyìí tó jẹ́ design tuntun tó ń gbé ẹbí ọmọ ṣe mú sọ pàṣẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni design tuntun àwọn ẹni kẹ́ gbé wá àwọn ẹni kẹ́ mú wá. $2,000 ojoojúmọ́ ló máa dé ló máa bá òun fẹ́ bá ṣe àwọn èèyàn jù YouTube wọ́n bàbá lọ́wọ́ pàdé dẹ̀ sọ tèmi
bí ọlọ́pàá máa sọ pé àwọn ò rí ńgbà ayé EndSARS tí ó jẹ́ gbogbo àwọn tí wọ́n kó àwọn èèyàn tí wọ́n tọ́jú ìgbẹ̀yìn bẹ́bọ jẹ́ Nàìjíríà yìí tó jẹ́ pé àwọn ni wọ́n ń fẹ̀yìn èdè ìgbà tán dúró tán ní kán lọ lu gbogbo àwọn ọlọ́pàá pa kí wọ́n pa gbogbo ọlọ́pàá èmi tèmi jàyà ọlọ́pàá tí mò ń ranjú kò lórí social media rẹ̀ ṣé ọlọ́pàá kan fèmí lówó rí ṣé mo gbó lọ ọlọ́pàá rí ṣé mo gbó lọ ọlọ́pàá rí tèmi bọ́ sórí social media tó jẹ́ ọpẹ́lọpẹ́ ìgéṣin wọ́n fẹ́ lè dáná sí ṣọ́ọ̀bù mi lóògbà tèmi ṣe defend Lagos defend kínní láti Canada ni mo wà àwọn ọmọ tán lọ defend Lagos yẹn ṣọ́n sọ fún pé ìjọba ló ràn wọ́n lọ ìjọba kan ló sponsor wọn 2000 ìjọba kan ló sponsor wọn Ọbanla Elizabeth ẹ lọ bèrè ọlọ́run ọmọ yẹn Canada ni mo wà tí mo send owó tí Ṣọ̀wọ́rẹ́ ní kọ́ni ìṣòlẹ̀ kò síbi tó máa gbà tó lọ gbé bọ̀bọ̀ kan tó jáde bọ̀bọ̀ lórí ńlá kan báyìí tó ní kí ló kọ̀ bọ́ yẹn lọ́dún yẹn bọ̀bọ̀ tó bá jáde mọ́ tí Ṣọ̀wọ́rẹ́ gbé wáyé tó jáde governorship ní Èkìtì àbí bológo Ondo bọ̀bọ̀ tó jáde governorship lóńdó yẹn tó wá sèkò tán lọ sí Lẹ́kì ìgbà tán ní kọ́ defend Lagos ṣé àní governor ànáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni àní APC kìíní kan ni èmi mo kó fún ọmọ ẹ̀ tí mo ló yẹ lọ bá wọn bẹ̀ ẹ lọ bá wọn ẹ lọ fèsì wọn ìgbà táwa defend ìlú bolẹ̀ wà ìlú táwa defend tó wá dúró táwa dúró táwọn kan ló yẹ lọ bàjẹ́ ẹ dàlúrú ẹ lọ fọ́ wọn lórí bẹ̀ tèmi dúró táwa dúró lẹ́yìn ìgbà tí mo ṣe gbogbo yẹn ẹ̀yin kan máa sọ pé ẹ̀yin kan lẹ́fẹ́ máa dẹ́rù bàyàn ń bo ṣé Nàìjíríà tèmi fẹnu gbòòrò lẹ́yìn olórí burúkú máa wà bí kan lẹ́ máa níbo mo fẹ́ gbégbà ẹnì sólẹ̀ tàbí abọ́lọ́hún wájú ẹnì sólẹ̀ bí orí tó dá Nàìjíríà orí àwọn èèyàn tó dá Nàìjíríà àwọn tó jẹ́ pé wọ́n fi ọkàn gidi tó fi dá ìlú ilẹ̀ ẹnì sólẹ̀ tí orí ọmọ Nàìjíríà yóò bá ní gbèmídé ẹni wù àtẹ́bàfẹ́ tì nídé ẹnì sólẹ̀ máa pa yín kúrú máa bá yín dọ́gba èèyàn kan máa borúkọ fámìlì ẹnìkan jẹ́ ẹ̀yin kan máa ní kinní fídíò yẹn wà bí òun náà rè mọ́níkà mọ́ ó wà lọ́wọ́ mi bí èmi náà nì fídíò yẹn náà mò ń play yìí ó ní mò ń play tó ń pẹ́pẹ́ wọ̀nyí kí lẹ fẹ́ ṣe fún mi ẹnì sólẹ̀ ẹ fọlọ́pàá gbé mi máa tẹ̀lé yín lọ ẹ gbé mi lọ court máa dúró tì yín ẹ̀yin bàlùjẹ́ ẹ̀yin kan bàlùjẹ́ àwọn kan forúkọ wọ́n ń ba orúkọ Nàìjíríà jẹ́ àwọn kan dúró pé yes kò sí nǹkan kan sẹ́ẹ̀ àwọn tó wá ń bàlùjẹ́ yẹn àwọn ẹ̀ náà wá jẹ́ bíi number one àwọn ẹ̀ ló jẹ́ bíi somebody wájú yín ṣé èmi máa dákẹ́ máa wò yín ni ẹgbẹ́ yèmí ni mo campaign mo dúró di ẹgbẹ́ gidi mo ṣiṣẹ́ ẹgbẹ́ mo ṣiṣẹ́ APC èmi Ọbanla Elizabeth èmi ṣiṣẹ́ tó jẹ́ pé most family tẹ́yìn kan fi ń gé èèyàn lórí APC tẹ́ fi ń kiri tẹ́ fi ń gé èèyàn lénìí tẹ́ fi ń pera yín lọ́nọ́rẹ́bù lénìí èmi àtọkọ mi àwọn làwọn ń jẹ́gbẹ́ lórí social media ẹ̀yin kan máa ń ṣorí burúkú ẹ̀ máa wà bí kan wàláhì máa bá yín pọ̀ máa dúró tì yín gidi máa dúró tì yín kò sí nǹkan kan tẹ́nìkan máa ṣe fẹ́mi Ọbanla yìí ní Nàìjíríà yìí kò ń ṣe Nàìjíríà tèmi tí mo lọ́ọ̀fù dénú máa dúró tì yín sẹ́ẹ̀ PS ta ni wọ́ kí ló fẹ́ ṣe fún mi èló ló ní lọ́wọ́ tó fẹ́ ná ó lè ná wà láìtàlá nǹkan tó kàn lè ná ni pé kò ní kàn lọ pa mí dànù Esabod dẹ̀ ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ Esabod fúnra rẹ̀ gan sọ ó ní ìbílẹ̀ máa pa wá dànù ni ìbílẹ̀ ní kó wá lù mí pamọ́ ṣọ́ọ̀bù mi wà láì mi ní fi lọ́rùn sílẹ̀ àwọn tá a lè fẹ́ máa dẹ́rù bà Nàìjíríà tá ló máa sáfẹ́ nìkan èèyàn kan fún èèyàn kan lówó èèyàn kan bọ́ ẹnìkan bí ni ṣe bá fẹ́ kí ìlú wa dáa ni a fẹ́ kí Nàìjíríà dáa ni torí ẹ̀ mo ṣe ní integrity I can stand any day anytime mo ní integrity pa mo dẹ̀ wà lórí ọwọ́ mi káyìn kọ́kọ́ máa dé ẹ máa rán Tòkunbọ̀ sí wa kó máa ní wá lára núùlù ẹ̀yin kan máa nítorí òkè o ṣebí ilẹ̀ Nàìjíríà ló gbé yìí ilẹ̀ Nàìjíríà lẹ́ ń tà Olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kúra ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ ilẹ̀ Nàìjíríà lẹ́ ń tà àwọn kan náà náà fámìlì ló ń gbélé fún yín gbogbo ilẹ̀ ẹni máa dig ẹyẹ tára bọ̀ pẹ̀lú èmi wàláì ẹ bá mi ṣẹjọ́ eré lẹ́ máa pe tó wà lẹ̀ ìgbà tí pásọ̀ kan dé tó lóun fẹ́ bẹ́ẹ̀ nìkan ṣẹjọ́ ìgbà tí yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ṣé ọwọ́ ẹ̀ràn bíkọ́ èmi á táwọn àṣírí ilẹ̀ ẹ̀ síta fún yín
ó yẹ continue ẹ bẹ́ mi fà ẹ fèsì èmi ẹ má fèsì ẹni ẹ fèsì ọba Elizabeth tí n bá ní bá yín fà kí lẹ fẹ́ ṣe fún mi nonsense aṣọ tẹ̀ ń wò 15,000 ni aṣọ ìjà ni 15,000 ni 15,000 ni ẹ̀yin tẹ́ bá ti rà tẹ́lẹ̀ tẹ́ ìgbà aṣọ yẹn madam ẹ bá mi gé yẹn ilé ìmọ̀fẹ́ mi ní change ayọ̀ fún yín I don't do that thing don't bring that to my shop I won't change so tó bá eléyìí bá tún ti wọ̀n ẹ̀ kó ra sí ó ti yí ẹ tẹ́lẹ̀ bá ti wọ̀n ẹ̀ kó ra sí kò sí nǹkan tó pọ̀jù pàṣọ ń pọ̀jù white ò kì í pọ̀jù madam ẹ bá mi ṣe ìgélé tí bí eléyìí mo wá láìké lè ju tẹ́lẹ̀ lọ tí bá ta wọ́tá ti gáṣọ fún yẹn má wulẹ̀ pè mí you understand má wulẹ̀ pè mí 15,000 lélẹ̀ gbogbo aṣọ 15,000 ẹ bá mi kó wọn wá ó ní 18,000 tá a ṣe ìgá yẹn bá mi gbé ó yá gbà sàn àá máa sá fún yín nílẹ̀ bàbá wa ọmọ Nàìjíríà lèmi sọ sọ wípé mo ní international passport méjì ọmọ Nàìjíríà ni mí so tó bá máa pay anybody Nàìjíríà tó máa ní òun fẹ́ parú àwa fún anybody ẹ jẹ́ ká jọ nìṣó ńlẹ̀ ó ní eléyìí 18,000 ṣé mi máa tí n bá ní mi ní sọ̀rọ̀ pé bí àmì ìfẹ́ sọ̀rọ̀ mo kàn máa ń wò pé don't let me do some things because èmi ò ní èrò kọ́ ló ń wò mí ṣùgbọ́n àwọn èèyàn ló ń wò mí gbàgbé wèrè tí n bá gúnṣẹ́ ìmọ̀gùn ni kò sí tó fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe fún mi wàláì kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ò lè ṣe nǹkan fún mi kóòtù la máa lọ ohun tó bá dẹ̀ ti mú ẹ tó fi gbé mi lọ sí kóòtù mo jẹ́rìí àwọn tèmi lórí social media fídíò yẹn máa lọ ni wọ́n máa bá mi share lọ ni wọ́n máa bá mi ó yẹ ẹnìṣọ́lẹ̀ fídíò yẹn máa lọ ni fídíò tó fi gbọ́ bala wúmọ̀ bala yẹn fídíò yẹn náà fi gbé wàláì ó yá káwọn ẹni máa short torí mi ò ní gbà ẹ wá fọlọ́pàá gbé mi ẹ gbé mi lọ́kọ̀t tí n bá sá fún ike lọ́mọ àlè nìyí kí ló dé náà ẹ̀yin yẹn náà ni sẹ́ẹ̀tì yẹn náà ni nǹkan tá à ń ṣe fún yẹn yóò fẹ́ gbà ohun tá à ń ṣe ẹ̀yin ò fẹ́ gbà ẹ ti jẹ́ káwọn èèyàn understand pé ọlọ́pàá kọ́ ni wọ́n ń ṣe gbogbo nǹkan náà kọ́lẹ̀ ẹ ti jẹ́ káwọn èèyàn kọ́ máa ta ló rán yín ta ló máa sá fún yín sẹ̀ èmi máa sá fún yín mo fi Ọlọ́run búra mi ní sá fún yín bóyá tó rán pè mí ní dikínẹ́sì àbọ̀ ń pè mí ní kíní wàláì má bẹ́ẹ̀ ṣe wà yìí mo sọ fún yín mo lè tó yín má lọ ṣọ́ọ̀ṣì mọ́ kí lẹ fẹ́ ṣe fún mi bíbélì kò sọ fún apá àní rogun ó la máa rogun ni ó ní ṣùgbọ́n àwa fúnra àwa la máa borí ogun ayé ṣé tógun bá dé kí n má jà ní ara ogun náà lélẹ̀ a máa jẹ eléyìí tí ò sí ń tẹ́ máa ṣe wàláì má máa bá yín fà ní ìṣó máa fa gidi pẹ̀lú yín kí lẹ fẹ́ ṣe fún èmi bíbá èmi ẹ kú rí mi ṣọ́ọ̀bù mi máa ń wà ẹ máa rè mí kiri ni ẹ rí mi lóde ṣọ́ọ̀bù máa ń wà tí n bá lo òde kan pàtí máa ń ní mi lára ni tí n bá fi báyọ̀ lọ pàtí ẹni yẹn tóbi gan lọ́wọ́ mi tí n bá lọ sí pàtí yẹn wàhálà kó jẹ́ pàtí yẹn kó má ju èèyàn mẹ́fà lọ ẹni yẹn tóbi lọ́wọ́ mi mo fi Kristi búra kó má ju mẹ́fà lọ tí n bá fi lọ grace occasion yàn ẹni yẹn mo Ọlọ́run tó ẹni yẹn tí gómìnà bàbá pàtí ẹ̀ tó bá ti rú mi pàtí ẹ̀ orí èèyàn torí mi ò ń ṣe èèyàn kan tó ń lọ pàtí I'm not that kind of person that mi ò ń like mi kàn like pàtí ni so tí n bá fi rọ́jú bẹ́ẹ̀ jáde kẹ́ni yẹn máa kí rẹ̀ kórìíre 18,000 lélẹ̀ mú design mi wá kọ́lọ̀ mi wá 18,000 lélẹ̀ nǹkan máa dé ẹ máa dó lórí social media ẹ̀yin kọ́lẹ̀ máa ní ká máa dó sí ibì kan ní ká dó sí ìgbà tẹ́ ẹ̀ ń sọ mo sọ fún yín mo ní ẹ fi mí lẹ̀ let me live my life ní ìwà torí yín nígbà tí mo China kejì tí máa lọ tí mo dé yá ẹ mo sọ fún yín mo ní ẹ jókòó yín mi ìbá ẹ ṣàfi mí lẹ̀ ẹ dẹ̀ lẹ́ẹ̀ni gbà nìyẹn ẹ wá sọ ẹ wá fi mí lẹ̀ yẹn ẹ fẹ́ gbà yẹn nìyẹn ẹ wá ní kankan ẹni tí òun blog mi ò ever mi ò kò ṣẹlẹ̀ rí kí n blog ọmọlọ́mọ tán bá ń bú àwọn ọmọlọ́mọ gan tí n bá ti rí pọ́n bú àwọn èèyàn tí mo rí pé ó ti dọ̀rọ̀ lọ́mọdé I will leave that platform because nǹkan tí n bá lè gbà mí nìyẹn kí wọ́n ṣe fún mi
ẹ wá mú ọmọ mi ẹ wá bẹ̀rẹ̀ sí blog ọmọ mi kí ni mo gbà lọ́wọ́ yín kí ni mo gbà lọ́wọ́ yín kí ni mo gbà lọ́wọ́ yín ṣé ẹsẹ̀ ìdúná ṣé èmi ni ẹ ọ̀rọ̀ yóò yé mi o do you expect me somebody like me to come to social media kan ní ẹlẹ́ o kí n máa bẹ ẹni tó ṣẹ̀ mí ṣé mi ni màá lọ máa bẹ ni get àbí kí n máa lọ bẹ pé kẹ má gbé mi lọ kóòtù tí wọn bá lọ kóòtù máa ló máa dé náà ni kò sí wàláì gbogbo nǹkan tá a ṣe ń fa civil case ni níbi ìbàdàn nàìjíríà a ṣe ń fa civil case ń tà ń fa lọ́wọ́ ẹ̀ civil case ṣì ní gbogbo ẹ̀ tẹ́yìn tí ò bá yé bóyá because mo believe àwọn kan wà lórí social media tán wá fi ń pawó tí ò bá ẹ̀ tí ì mú ọ̀rọ̀ kú lọ tí ò ń ṣe ikú irú ìtẹ́ tó jẹ́ pé ẹ̀yin bá dé bí wọ́n tẹ̀dí yẹn tí ò tí ì bá dé gbogbo yẹn because bọ́lọ́pàá bá pè mí máa dá wọn lò bọ́lọ́pàá bá pè mí máa dá wọn lò bí ọlọ́pàá bá pè mí máa dá wọn lò mo fi tọ́lọ́pàá bá pè mí nàìjíríà máa dá wọn lò ntẹ bá pè mí fún ni ok ṣé nǹkan tẹ́ pè mí fún rẹ̀ mátà yìí we are charging to court we will go to court tí ò sí nǹkan tó wọn tí mi wàhálà mi nítorí ẹsẹ pé ẹ má bínú sà àbí ẹ má bínú brother torí pé kí ni èèyàn ò lè máa borúkọ family mi gẹ̀nà ta ló máa jókòó síbẹ̀ yẹn mo fẹ́ wọ ọlọ́pàá tó fẹ́ da pé màá wà nàìjíríà èèyàn kan máa borúkọ family mi gẹ́ èèyàn kan ẹni ẹ̀rẹ̀ kówó fún ẹni ẹ wá bọ́ sórí social media ó fẹ́ nu ara ẹ̀ sọ̀rọ̀ ìwọ tó jẹ́ pé ibi tó bá ti rí ibi tó tẹ̀ sí ń play kíní yẹn gan your right is to even kò bóyá o tẹ̀ máa lọ bẹ́ẹ̀ nìyẹn kó kàn ní please kíní yẹn ò rí bẹ́ẹ̀ mo fọlọ́n bẹ̀ yín kó dẹ̀ ṣe ìlàjà ẹgbẹ́ anybody wọ́n láì fídíò yà trend dà ẹ máa bá mi play ẹ lọ play mo ń bọ̀ ó máa trend pa ni ambassador ẹ ló sọ bẹ́ẹ̀ náà ṣáàlà sọ bẹ́ẹ̀ ni ṣáàlà sọ bẹ́ẹ̀ ni ambassador ẹ ló ní. èmi náà láwọn ṣe mọ̀ pé èmi náà láwọn púrọ́jẹ́tì tí mo ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ mo lè aṣọ fún PSC ibì kan tó ń bá mi ṣe lẹ́pẹ̀ mo ní ṣọgbọ́n tó ń máa wò. 18,000. mo ní bá mi mo ní mo. ẹgbẹ́ náà. because eventually mi ní wẹ́bẹ̀ máa fẹ́ fi ṣe lounge. kí la fi ṣe. a ní ilẹ̀ ní Bódìjà. dẹnu ẹ sọ kí la fi ṣe kí lè ọkàn fi ṣe ìwọ tó yẹ kó ní orí ibi tó ó tẹ rí ibi tó ti post ẹ gan ó yẹ kó máa bẹ̀ ni ẹ jọ̀ọ́ ó dẹ jọ̀ọ́ kó bẹ̀ àwọn èèyàn wọn náà wá bọ́ sórí social media ó ní àwọn kan ń sọ malicious kinní kan òun sóyìnbó onú dictionary fáwà sọ fẹ́ pé rèmi kàwé lọ títì ni ọ̀sìnwé àbàṣẹ́dọ̀ á dá fún yóò jàre. pé èmi náà láwọn púrọ́jẹ́tì tí mo ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ mo lè aṣọ fún PSC ibì kan tó ń bá mi ṣe lẹ́pẹ̀ mo ní ṣọgbọ́n tó ń máa wò. 18,000. mo ní bá mi mo ní mo ti tà. ṣé ẹjọ́ lọ ṣé ẹ̀yin máa gbọ́ orí eléwà ẹ lọ́rọ̀ lẹ́ bẹ́ẹ̀. wẹ́bẹ̀ máa fẹ́ fi ṣe lounge. aṣọ yìí ó gùn gan-an ẹ̀rí ọwọ́ ẹ̀ bó ṣe gùn. ṣé mọ̀ pé èmi náà láwọn púrọ́jẹ́tì tí mo ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ mo lè aṣọ fún PSC ibì kan tó ń bá mi ṣe lẹ́pẹ̀ mo ní ṣọgbọ́n tó ń máa wò mo ní bá mi mo ní mo ti tà. ẹ jọ̀ọ́ ẹ bá máa bá wa kọ́ tiẹ̀ fídíò yìí wà láì kó rìpọ́ọ̀tù ẹ̀ kú máa pílì ẹ̀ pa kí ló fẹ́ ṣe fún mi èmi máa pílì ẹ̀ náà kí ló fẹ́ ṣe fẹ́ anybody bí o lè ní ká máa pílì ẹ̀ o lè ní ká máa pílì ẹ̀ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ lọ fọ́lọ̀ mi lórí Obanla ó ní mò ń bọ̀.